Hello, Nam, Afasule. Ẹ kú ojúmọ́, ẹ sì kú ààwẹ̀. Mo sọ pé kí n kí yín ni, kí n sì kí yín kú ààwẹ̀. Mo sọ pé gbogbo àwọn ọmọ ilé kí ogun máa pè lẹ́yìn kọ̀ọ̀kan. Máa pe àlàjá àgbà náà, máa pe àlàjá, máa pe gbogbo àwọn mùsùlùmí kọ́tà mo fẹ́ pè. Mo fẹ́ kí yín pé ẹ kú ààwẹ̀ o. Ààwẹ̀ yìí ó máa sàn wá sówó, ó sàn wá sọ́lá. Yóò sàn wá sí dùnnú rere. A ní ṣe nínú ìbànújẹ́. Tá a bá ti ń parí ààwẹ̀ báyìí, ohun tá a ti ń retí látọjọ́ tó ti pẹ́, Allah yóò jẹ́ kó ṣẹlẹ̀. Allah yóò jẹ́ kí ó tẹ̀ wá lọ́wọ́. Àmín, àmín, àmín. Àmín náà yá Allah. Tó àfà ẹgbàá tèmi náà máa wẹ̀. Ẹgbàá tèmi náà máa wẹ̀ o. Ok, kò sí wàhálà. Gbogbo ohun tá a bá béèrè lọ́nà ó sì fún wa nínú ààwẹ̀ tá à ń gbà yìí. Ok, ó dàbọ̀ mọ́ orí yín náà. Inú mi dùn inú mi dùn bí a ti mú ààwẹ̀ ọdún yìí náà. Gbogbo ẹ̀yin mùsùlùmí nílé lóko ó kí ní ẹ kú ààwẹ̀. Ààwẹ̀ tọdún yìí kò ní jẹ́ tìnira fún wa. Ààwẹ̀ tọdún yìí nú ìdùnnú láti ṣe. Màmá jẹun lọ́dún yìí o. Mo ní kí n kọ́kọ́ dé o. Ọ̀dọ̀ Àfà Sùlè àbí ọ̀dọ̀ Àfà Khalidi. Àbọ̀dọ̀ Alájà. Ibi tí ó bá ti ká ni mọ́ náà màá ti máa jẹ gbogbo ẹ̀. Àti bẹ̀rẹ̀ dópin. Gọ̀ ọ́ tún wọ ẹnu mi pé kí ló mú mi lẹ́nu. Ẹnu yìí tí n bá fi ṣépè fún ọ gbà sílẹ̀ kò lè mú ọ. Tí n bá fi sàdá fún ọ èdè hàn yóò mú ọ o. Lórí tí n bá tó sọ pé ẹnu yìí mo fi lọ́ọ̀fù rẹ̀ tètè mú mo fi lọ́ọ̀fù rẹ̀ yẹn. Ẹnu yìí sórí tí n bá fi tóòsì rẹ̀ dà fún mi. Ẹ̀yin mùsùlùmí gbogbo yín pátá mo kí ẹ kú ààwẹ̀ mo rí yín náà. Ó dàbọ̀.